ìwọ ṣẹ̀ṣẹ̀ dáyé ni èmi ti ń bẹ́ẹ̀ mẹ́ẹ̀ tó gbà méjì. gbogbo bí bàbá ìmáàmù dín kíbò sí látẹ̀ kan ipe káyè ìyàwó dákẹ́ dákẹ́ gbogbo ẹni tọkọ rẹ̀ ọba ti kápá rẹ̀ nulẹ̀ máa mọ̀ wọ́n níta gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí kọ́kọ́ kápá rẹ̀ ẹ bá ti dé tẹ́ ẹ mọ̀ ẹni ọkọ bá kápá rẹ̀ ọ dákẹ́ nítorí Ọlọ́run ẹni tó sì ṣe pé kí lọ́kọ mi ó ṣe máa ṣàròyé èso bí máa bad lọ béèrè tí ń jẹ́ bí máa bad lọ́dọ̀ àwọn tí wọ́n kéwú ọ̀tọ̀rọ̀ kọ́ máa rí ó jẹ́ èèyàn láyé bọ́lọ̀ ti ní kí gbogbo èèyàn máa wá pé tèmi sínítọ̀ wa ẹbẹ́ tí báyìí nìsín tí ọba sí ọmọ ta ní ọ̀ràn ti Sàràkí mọ́ gbogbo wa bá ti jòkó yọ ọmọ ní kẹ́ múra kọ́ ọmọ ní ẹ múra sí ẹlòmíì ń pa láyìn ara rẹ̀ rẹ́ látòjú ara rẹ̀ ni wọ́n ní ọ̀dákẹ́ ó rí bí láyìn rẹ̀ ó ti burú lárúgbó ọkàn máa bí àwọn ọmọ jọ bàbá jẹ́ ń kọjá gorí mi kọjá nítorí eléyìí ẹ dákẹ́ ẹni ọba mọ̀pọ́lọ́ ń lè dára rí fún kọ́ dákẹ́ ètè ń kìlọ̀ náà nù ní àwọn àfáàlà ń dalẹ̀ kéwú mélòó la ké táwọn apá aláyà sọ́nà tó ní adákẹ́ kéwú ọ̀hún dà kéwú tí ò kú síbí ẹ dákun ẹ máa dákẹ́ fa gbogbo àṣẹ tí tó gbé kalẹ̀ tó ń wò ó tètè lọ dìlítì rẹ̀ kalẹ̀ yóò mọ túbúlà sára ààyè àṣírí ìrí òtútọ́ ọba kú kó tó wá tú ẹja túnra wa dì ẹ múra sọmọ o lẹ́sìn nìyà yín jẹ́ fún wa. ẹ̀kọ́ nìyà yín jẹ́ fún wa. bọ́ ọ bá láǹdì lẹ́sìn látara bàbá yìí ẹ wo gbogbo wọn ti jòkó tira wọn láyìn ọ̀pá rẹ jẹ́ ọba ti sọmọ nítorí eléyìí mi ò ní pé ń ti tọrọ bàbá àdúrà gbà àbá àdúrà gbà ẹ ń sọ ní mo fẹ́ sọ yìí ṣé wà Brazak àbá ìmáàmù àgbà mo tọrọ kalẹ̀ mo bá ti sọ kalẹ̀ ẹ dákun ẹ yọ̀dá mi nítorí Ọlọ́run. kálukú náà mọ̀ pé máa ní ìjàlábí àwọn ni. ẹ yọ̀dá mi nítorí Ọlọ́run ìrírí yìí ó pọ̀ púpọ̀ à ń rí Ọlọ́run fín nítorí dá níbi ìjókòó yìí nígbà tí èèyàn rántí ẹni tó bí kí kálukú náà rántí pé ẹnìkan tó bí hùn àwọn ṣẹ̀ṣẹ̀ mi dábàá àwa sọ bí tá a ti máa ronú Ọlọ́run di pàǹsẹ̀ ìyàwó Oku Saraki Eso Oku ìyàwó lù yìí pọ́lítíìsì bá wa Nàìjíríà ni ó sì lé ìta àṣẹ ń bẹ̀ bàbá ọba wa ní Nàìjíríà ni ní agáka àwọn èèyàn ńlá ń bẹ ń bi pọ́lítíìsì ń bẹ̀ lọ́dọ̀ bàbá wa ìmáàmù yìí àwọn èèyàn ńlá ẹ wá wo nísìn bàbá yìí wá jagun tọ́lọ́run fi wá fi kíní ó fi múlẹ̀ dáadáa bá a ti fẹ́ kí wàá lẹ̀sán tá à ń san fún. yẹ̀síá wàlámù yẹn tẹ̀sír ajiran. yẹ́síà bàbá Saraki ṣiṣẹ́ rẹ̀ lọ gbà lámú yẹn tẹ̀sír ajiran kò sí retí kẹ́nìkan wá fún òun ní rìbáàkì ó lè gbé tọ̀ lọ ra kókì kan fún mi wá ṣé n tó ṣe fún ọlọ́gbà. ọsọmọ ọlọmọdé yẹn kò sì retí ẹsẹ lọ́dọ̀ wọn wàlámù yẹn tẹ̀sír ajiran wọ ìfà àlù. kọ́dà bẹ́ẹ̀ bá gbé nǹkan wá fún olójú yín ní òkè gbé fún lámọ́ yín lọ́mọgbé lọ́ntì ẹ̀. lámúyẹ́ ń tẹ́sí rí ájìrà kọ́ wá kan lọ́dọ̀ ẹnìkan àfi lọ́dọ̀ Ọlọ́run ọba tó dáa. wọ́n máa ń tẹ́wọ́ kàmíìsì lílí kọ̀tìrì lílí mọ́tòrí. gbogbo tó ọba wa mú wa fún láyé tó ọba lọ wá bùn ọ dàbí ìgbà tí èkéne tán èèrì ọṣẹ ọlọ́ọ̀ṣẹ́ sọ́dọ̀ òjò. kí ló ń mú tó ní bá mílíọ̀nù rẹ̀ lẹ̀. ó ní bá eríṣiríṣi lọ́dọ̀ rẹ̀ nítorí kí ìlú yìí ọ dáa ni bàbá yìí wàhálà lélẹ́rìí. màsí áhù. nítorí ṣe ní fọlọ́run o. yùsí kárù. a máa rántí rẹ ni kò sẹ́ni tí ó gbàgbé rẹ̀. bìlì jama ìlíbẹ̀ ìnànà. gbogbo nǹkan rẹ̀ tó ṣe lọ́dà kalẹ̀. àbádá ìlà. àmọ́ bí ọba tó ọmọ yóò parẹ́. òdodo bẹ̀rù ni. ń dé gẹ̀ríngẹ̀rì tó bá ti pẹ́ lùyìn ni wọ́n sọ lùmí o wọ́n rí ọ ni wọ́n ń ṣe ọ́ wọn ò rí ọmọ wọn ṣe ẹlòmíì
nítorí eléyìí wasalaamu aleykum wa rahmatulahi wa barakatuh.